ní yẹ̀ ẹ́ lẹ̀ láṣẹ Elédùmarè tó yíyẹ báyìí ní yẹyẹlé wíwọ̀ báyìí ní ràdàbà lọ́rùn ti dẹ̀dẹ̀ báyìí ní ó mọ dẹ̀ fún wa kò ní le koko láṣẹ Elédùmarè. A kí gbogbo èyí tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa a sì ń rọ̀ yín gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tí a máa ń bẹ̀ yín ní gbogbo ìgbà wípé ẹ gbìyànjú kí ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò yìí káwọn náà lè láǹfààní láti mọ̀ nípa àwọn nǹkan tí à ń ṣe ní orí ètò ìṣẹ̀dálẹ̀. Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé alákàsù èdè àkìyí àyà mi pàtàkì ẹkú ọjọ́ gbọrọ ẹkú àsìkò yìí olóyè Yínká Aya Adébóyè ṣàlàáfíà lẹwà lápá ọ̀dọ̀ yín torí àlàáfíà làwa náà wà lápá ibi ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ bàbá mi òkè ní iṣẹ́ èèyàn ń gbìyànjú ni ẹ ṣeun ẹ kú ìmọ̀yì wa ẹ tún kú ìkànsí wa ní dédé àsìkò yìí. Ohun tí mo fẹ́ gbé yẹ̀wò mo kàn fi orí ń ṣe ká fi wọlé ká fi pàmò èèyàn wa jọ kó má ṣe wípé bí mo ṣe dé gbà á náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní pẹ̀kẹ́lu tó gbé wa dé ta. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ọ̀rọ̀ báyìí ní bá mo kó mo rò wá akí gbogbo akọ́yún inú akáṣẹ́ ìbí àṣebá gbogbo àgbà. Iye tí bá sì ń dunni ni wọ́n ní pọ̀ lọ́rùn ẹ̀dí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí wípé akí gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin ìyá yìí ẹ̀yin ìyá tí ó jẹ́ wúrà ní tòótọ́ ṣe mọ̀ wípé kì í ṣe gbogbo irin onídìwúrà ògèdè eléyìí tó bá la iná kọjá tó di wípé ó ń dán yanranyanran àwọn èyí là ń pè ní wúrà. Nítorí náà èmi lo àsìkò yìí láti kí àwọn abiyamọ tòótọ́ ẹ̀yin ìyá àtàtà tẹ́ ẹ̀ ṣe bíi amólóúnjẹ ṣòfò abodìẹ tí gbùrú àṣàkálùgbó tí fọmọ́lẹ̀ bá sábàlẹ̀ gbé ó gbé. À ń kí gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́. Ìbéèrè tó wá gbé mi jáde ní dédé àsìkò yìí láàrin ìṣẹ́jú péréte tí àjọ pẹ̀kẹ́lù náà pé bá a bá ń sọ̀rọ̀ nípa àyájọ́ ọjọ́ ìyá Mother's Day kálukú ló ń kí ìyá ẹ̀ gbogbo obìnrin là ń kí pé a kú ìgbìyànjú a kú iṣẹ́ ọmọ ṣe a kú ìtọ́jú ilé a kú ìtọ́jú ọkọ a kú ìdúró tandi nínú gbogbo ìṣòro nínú gbogbo tó ti ṣẹlẹ̀. Bàbá wa ń kí gbogbo obìnrin tá a là ń pè mothers ṣé gbogbo ìyá ní kíkí tọ́ sí. Ìbéèrè ọ̀hún kọ́kàn yín kú. Tá a bá wò ó ṣé gbogbo ìyá ni ìyá ní tòótọ́ ṣé gbogbo òbí mọ ni òwò mọ ṣé a mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní òbí ni kò tó òwò ni ṣé gbogbo obìnrin tó ru oyún tọ́ba mi òkè jẹ́ ó sọ̀kalẹ̀ láyọ̀ ló ṣiṣẹ́ ọmọ ṣé a mọ̀ pé àwọn ìyá kan wà gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nubà nínú ètò tí èmi àti arábìnrin Aya Tìjání tá a sọ níjẹta wípé àwọn ìyá kan wà bóyá tó wípé mi jẹ́ olùkọ́ tá a láǹfààní láti rí àwọn ọmọ tá a sì láǹfààní láti gbọ́ oríṣiríṣi nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ nípa púpọ̀ lára tí ń fa àkóbá fún àwọn ọmọ kéékèèké ìyàṣìṣe òbí ni. Irú ìyá tí ó bímọ tá tó fọmọ lẹ̀ tó bá tiẹ̀ lọ ṣáàkì àwọn náà kó àyájọ́ ọjọ́ ìyá ẹ̀dá mi lóhùn o. Irú ìyá tó torí wípé bóyá ṣẹ́pọ̀ lọ́wọ́ ọkọ ò lówó lọ́wọ́ tí wọ́n sọ fọ́mọ pé bàbá yìí ò fóúnjẹ lẹ̀ o owó ilé ìtẹ́mi ní lọ́wọ́ yìí ìtẹnu tèmi ni bàbá yín ló pè yín wáyé tó fi di wípé ọmọ bọ́ta tí ojú ọmọ fi ń rírì kúrì tọmọ fi ń di ẹni tí àwọn àgbà àyà tí wọ́n fi pa bá lòpọ̀ tọmọ fi ń di ọmọ orí ìrìn. Irú àwọn ìyá yìí náà ṣe wọ́n yẹ ní kíkí nírú àsìkò yìí. Ẹ jẹ́ ká jọ rò ó tí a bá sọ wípé à ń ṣe àyájọ́ ọjọ́ ìyá wọ́n ní bá a bá ta àátọ́ ni torí bẹ́yẹn bá ta tí ò tọ́ irú ẹran tá a tàbọn sí ìhun ó lè padà dẹran onídìí ńgbà tá a bá tètè rí ló jẹ́ kí n wò pé ká jọ wò ó. Èmi á wá mú ìkíni tèmi èmi á wá gbé báyìí gẹ́gẹ́ bí ohun tí mo ti rí gẹ́gẹ́ bí alákìíyèsí àwùjọ àti olùkọ́ tó ti láǹfààní láti kọ́ oríṣiríṣi ọmọ pé àyájọ́ ọjọ́ ìyá tòní àwa ò kí àwọn ìyá jùlẹ̀ lásán tí wọ́n kàn ń bímọ láì ṣàmójútó ọmọ. Àwa ò kí ìyá dé ó ya lọ
èyí ò láwọn ìyá tó ṣe wípé bí ìyá bá ti dé tí nǹkan bá ti fẹ́ rí lọ́wọ́ ọkọ wọn ti ya wọgbó, àwa ò kí wọn. àwọn ìyá tí èmi ń kí tàbí kí n sọ wípé tí àti èmi àti gbogbo àwa ikọ̀ ìṣẹ̀dálẹ̀ abínibí wa tí àwa ń kí ní àyájọ́ ọjọ́ òní ní àwọn ìyá tó fojú winá kọ́mọ wọn ó lè là, ní àwọn ìyá tó dúró tí wọ́n ṣètọ́ lórí ọmọ tí wọ́n sì ń ṣe àmójútó tó péye fún ọmọ, ní àwọn ìyá tí wọ́n ń ṣe ààbò bo ọmọ bí ojúlówó abódìẹ tí ò fẹ́ kó lówó rẹ̀ ó ṣòwò àṣedànù. àwọn ìyá yìí làwa ń kí. àwa ò kí àwọn ìyá tí ò tí ì gáfárá débì kan títí ń gbọ̀n jìnnìjìnnì tí ń sá padà. àwọn ìyá tí afárá mì mọ́ lẹ́sẹ̀ àmọ́ tí wọn ò padà, tí wọ́n forí rọ́, tí wọ́n fara rọ́, tí wọ́n fi ara da oríṣiríṣi, tí wúrà wọn fi ojú rí ọ̀pọ̀lọpọ̀ iná kí àwọn ọmọ wọn ó lè là. irú àwọn ìyá yìí làwa ń kí nírú àyájọ́ ọjọ́ òní. bíbí ẹ̀mọ̀ kú àrùsọ, irú àwọn ìyá yìí gan la lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni ó rẹrù dópin, ẹni ó rúru tó bá mi òkè sì kẹ tí ò kú sínú ìyà tó jẹ ọ̀hún, tó wá láǹfààní láti dirú àsìkò yìí. àwọn làwa ń kí wípé ẹ kú àyájọ́ ọjọ́ abiyamọ o, gbogbo iṣẹ́ tẹ́ ẹ wá ṣe lóòrò ọba mi òkè òní jẹ́ kẹ́ ẹ jẹ́ níbù òòró báyìí tẹ́ ẹ ṣiṣẹ́ yìí yùn ní lórí ìdúró, tẹ́ ẹ fi ṣiṣẹ́ yìí pẹ̀lú àlàáfíà ara, òun náà lẹ́ẹ̀fi jẹ́ láṣẹ Elédùmarè. ẹjọ́ ẹ bá wa tọ́ka láti kí àwọn ojúlówó ìyá, láti kí àwọn ìyá tí wọn ò torí ìyà ya lọ, láti kí àwọn ìyá tí wọn ò rí ná kí wọn ó kán lọ́nà bòmí ìgbọ́mọ́lẹ̀, láti kí àwọn ìyá tí wọn ò torí dídún àṣà fọmọ́lẹ̀ kan lùgbó àmọ́ tí wọ́n dúró, tí wọ́n fojú winá kí ọmọ wọn lè bá jẹ́ èèyàn láyé. àwọn ìyá yìí là ń kí wípé ẹ mọ̀ kú àyájọ́ ọjọ́ òní o, láṣẹ Elédùmarè ẹ̀yin ò ní kú sínú ìyà bẹ́ẹ̀ ṣe ń forí rọ́ tẹ̀ ń fara ṣe nítorí ọmọ, ẹ̀yin fúnra yín lẹ́ jèrè iṣẹ́ yín láṣẹ Elédùmarè.